This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ Muri àti Saheed Osupa, arákùnrin tuntun pẹ̀lẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ o. Ó ní àwọn nǹkan tí Muri expect lọ́wọ́ Osupa. Bóyá wà on the high side. And again, Saheed Osupa kò ń ṣe pórin nìkan ló ń kọ o. Ó ti lọ ka ìwé rẹpẹtẹ. Tìtorí pé doctor yìí tó ń pe Saheed yẹn, òun láti jẹ́ real doctor lọ́wọ́, Ọlọ́run ò fẹ́ jẹ́ ordinary doctor mọ́. Arákùnrin ṣe àwọn àlàyé rẹpẹtẹ gan lórí bí wọ́n ṣe mú máìkì fún Muri àti bí yánpọnyánrin ṣe bẹ̀rẹ̀ láàrin wọn. Ẹ má gbàgbé láti subscribe, ẹ máa share, ẹ jẹ́ ká listen sí arákùnrin. Olórin tó gbé máìkì fún Muri yẹn torí tó ń sọ yìí, olórin tó ní humility at the peak, nǹkan tó bá ṣe gangan ní sọ àbí tó bá ń sọ. But as far as majority of us know, pé like father like son tí Jimat àti ọbọ orin ṣe, that was like presenting Jimat to the acceptability of the market, like father like son. Sherry title album yẹn for life kò sí nǹkan tí wọn kò fẹ́ sọ báyìí bàbá sọmọ ni. So kí ló wá ṣẹlẹ̀? Ṣé Saheed Osupa ní fault ni? Ṣé Muri ní fault ni? Ẹ jẹ́ ká máa listen sí analysis yẹn. Nǹkan tó ṣe Muri àti Saheed Osupa là ń pè ní the adverse effect of psychological contract. The adverse effect of psychological contract. Ara àwọn disadvantages psychological contract ló ṣe Muri ní kọ́kọ́ ló ń ṣe àwọn olórin míì tó ń bára wọn jà. Àwọn olórin kọ́kọ́ ló ń ṣe èèwọ̀ àtẹ̀mí táàtẹ̀ tó kọrin nínú àwọn nǹkan tá a máa ń ṣe nínú ẹbí wa. Psychological contract ló ń ṣe wa. Right, we are listening. Psychological contract is we force we when got that pen is psychological contract. Okay, psychology, reading of the mind. Our time is by John Barawa Shensi. I made Jan psychological contract lock on our pay beginning Jako Sherini. Reading of the mind, then contract that relationship or that don't come together. That is she. I just agree with to. I just share wo. I just about our she. But about define the for our way. I about our she yo. Mama shit here, mama shit me. In got to get me your coming. Got me not getting no coin. In the process of mentorship. Saheed Osupa lára àwọn èèyàn tó wá advice Moshe Bolaton tó di producer fáwọn Islamic gospel singers. Ayé lóyún, ẹ̀sìn ògbàmíláyé, Okaya bá ṣeré mi, bẹ́ẹ̀ ṣá. Àwọn tó fi nǹkan tó fi bẹ̀rẹ̀ kọ́ nìyẹn. Muri ló fi bẹ̀rẹ̀. Muri ló fi bẹ̀rẹ̀. Moshe Bolaton was in the search of producers for Muri Kí Saheed Osupa àtàwọn kan fi àtàwọn promoter mi tó fi advice Moshe Bolaton pé ìwọ náà tí ó ní anyone lọ́wọ́ náà fi ọwọ́ iná bẹ̀rẹ̀ náà fi bẹ̀rẹ̀. Ṣé pé Saheed Osupa gbé Muri dé mentoring level yẹn pé wọn náà ń jẹ́ máa gbé jáde náà ọ̀nà àdẹ́gbà fún wọn. But psychological contract tó wá affect Muri ni pé he was or till date expecting more from Osupa.
Tọ́ba ní psychological contract. Bí Muri àti Saheed ṣe ń bára wọn ṣe bọ̀, èrò ọkàn Muri sí nǹkan tí Saheed jẹ́ kó ṣe fóun. Ó ti kọjá thinking èrò ọkàn Saheed Osupa. Psychological contract kan tó wà lọ́kàn Osupa ni wípé loyalty. Ìyẹn tí mo bá ṣe yìí, mo dẹ̀ ṣe ń ṣe tí mo ń gbé dájọ́ ṣe kíní máa bá ṣe life ṣe kíní. Osupa expected nothing but 100% loyalty. Tí loyalty ò bá dẹ̀ pé 100%, wọ́n ṣe loyalty. Ṣẹ́rí title album yẹn for life. Kò sí ọdún àkọ́fẹ́ sọ́n báyìí. Bàbá sọmọ ni. So kí ló wá ṣẹlẹ̀? Ṣé Saheed Osupa ní 40 ni? Ṣé Muri Thunder ní 40 ni? Ẹ jẹ́ ká máa listen to analysis yẹn. Nǹkan tó ṣe Muri Thunder àti Saheed Osupa là ń pè ní the adverse effect of psychological contract. The adverse effect of psychological contract. Ara àwọn disadvantages psychological contract ló ṣe Muri ní kọ́kọ́ ló ń ṣe àwọn olórin mi tó ń bára wọn jà. Àwọn olórin kọ́kọ́ ló ń ṣe èyí wọ àtẹ̀mí táàtẹ̀ tó kọrin nínú àwọn nǹkan tá a bá ń ṣe nínú ẹbí wa. Psychological contract ló ń ṣe wa. Right, who are listening? Psychological contract is very forceful when you got that pen is psychological contract. Okay, psychology, reading of the mind. Our time is by John Barawa Shensi. I made a large psychological contract lock on our pay. Beginning Jaco Sherini. Reading of the mind. Then contract that relationship but I don't come together. That is she. I just agree with to. I just share wo. I just about our she. But about define there for our way. I about our she you. Mama shit here, mama shit me. In got to get me your coming. Got me not getting no coin. In the process of mentorship. Saheed Osupa lára àwọn èèyàn tó wá advice Moshe Bolaton tó di producer fáwọn Islamic gospel singers. Ayé lóyún ẹ̀sìn ògbàmíláyé òkàyà bá ṣeré mi bẹ́ẹ̀ ṣá. Àwọn tó fi nǹkan tó fi bẹ̀rẹ̀ kọ́ nìyẹn. Muri Thunder ló fi bẹ̀rẹ̀. Muri Thunder ló fi bẹ̀rẹ̀. Moshe Bolaton was in the search of producers for Muri Thunder. Kí Saheed Osupa àtàwọn kan fi àtàwọn promoter mi tó fi advice Moshe Bolaton pé ìwọ náà tí ó ní anyone lọ́wọ́ náà. Fi ọ̀bọ̀ yìí náà bẹ̀rẹ̀ náà. Fi bẹ̀rẹ̀. Ṣé pé Saheed Osupa gbé Muri dé mentoring level yẹn pé wọn náà ń jákọ́ máa gbé ẹ jáde náà. Ọ̀nà àdẹ gbà fún wọn. But psychological contract tó wá affect Muri Thunder ni pé he was or to date expecting more from Osupa. Tọ́ba ní psychological contract. Bí Muri àti Saheed ṣe ń bára wọn ṣe bọ̀, èrò ọkàn Muri sí nǹkan tí Saheed jẹ́ kó ṣe fóun. Ó ti kọjá thinking èrò ọkàn Saheed Osupa. Psychological contract kan tó wà lọ́kàn Osupa ni wípé loyalty. Ìyẹn tí mo bá ṣe yìí, mo dẹ̀ ṣe ń ṣe tí mo ń gbé dájọ́ ṣe kíní máa bá ṣe life ṣe kíní. Osupa expected nothing but 100% loyalty. Tí loyalty ò bá dẹ̀ pé 100%, wọ́n ṣe loyalty.